ẹ̀yin bàbá wa Afẹ́nifẹ́re o, kí ló dé tẹ̀ ń gba wájú yọ, tẹ̀ ń gbẹ̀yìn yọ, tẹ̀ ń gba ọ̀tún, tẹ̀ ń gba òsì láti dènà ilẹ̀ Yorùbá? Àwa fẹ́ kẹ́ mọ̀ wípé òmìnira là ń wá o, kò sì sí nǹkan kan tó burú nínú kéèyàn wá òmìnira alẹ́ rẹ̀. Nàìjíríà ti dojú kejì, ó sì ti dojú délẹ̀. Bẹ́ẹ̀ bá wò dáadáa, àwọn nǹkan tí ó yẹ kẹ́ ẹ béèrè fún, àwa ò sọ pé kẹ́ ẹ mọ́ béèrè fún o. Ẹni restructure lẹ̀ ń fẹ́. A sì ní Professor Akintoye tó jẹ́ leader tí àwa ń wò, wọ́n ní kò burú pé n táwọn bàbá ń béèrè nìyẹn, ṣùgbọ́n kò di n táwọn ń béèrè lọ́wọ́. Wọ́n ní kò di n táwọn ń béèrè lọ́wọ́, kí ló dé tí iṣẹ́ kan fi wá dì kan lọ́wọ́? Òwò ìdówò lọ́wọ́, òwò ìdí òwò lọ́wọ́ ẹ̀yin bàbá wa Afẹ́nifẹ́re o. A fi tọ̀wọ̀tọ̀wọ̀ a fi ń fi ohun ìránṣẹ́ sí yín wípé ẹ jọ̀ọ́ ẹ mọ́ dí àti gba òmìnira ilẹ̀ Yorùbá, ẹ mọ́ dí lọ́wọ́.